ǹjẹ́ yín mọ̀ wípé òwe Yorùbá tó sọ wípé tójú akátá bá léwó ẹnu adìyẹ kọ́ ló yẹ ká ti gbọ́? Òwe àgbà òṣìkà ni. Bẹ́ẹ̀ ni, àwọn àgbà òṣìkà ni wọ́n mọ̀wé ọ̀hún wá nígbà tí wọ́n bá yan ọmọdé jẹ tán. Tọmọdé bá fẹ́ máa sọ̀rọ̀ wípé ń tẹ́ ṣe yìí ò dáa bàbá, àwọn àgbà òṣìkà wà á pòwe mú pé tójú akátá bá léwó ẹnu adìyẹ kọ́ ló yẹ ká ti gbọ́. Ẹ wò mí, àsìkò tó yẹ ká sọ òdodo ọ̀rọ̀ fún àwọn bàbá wa méjèèjì yìí, torí àwọn àgbà náà ló sọ wípé bá a wí á kú, bá a sì wí ọ̀run là ń lọ. Mo wá rọ gbogbo ọmọ Yorùbá pátápátá, mo rọ gbogbo ọmọ kóòtù òjìbìtì bá ń rí fọ́nrán yìí lásìkò yìí, ẹ dákun ẹ bá ń pín káàkiri. Ó ṣeé ṣe kó dọ́dọ̀ àwọn bàbá wa yìí kí wọ́n sì tètè bá ní ṣe àtúnṣe sí họ́wùhọ́wù tí wọ́n ti dálẹ̀ yìí. Bàbá wa Ọ̀nìrìṣà àti bàbá wa Aláàfin Ọ̀yọ́, mo ṣí fìlà forí adé o. Ẹ̀yin bàbá wa, èmi ló dé tẹ́ ń ṣe ayé báyìí? Èmi ló dé tẹ́ ẹ torí àdàádà? Èmi ló dé tẹ́ ń torí kí wọ́n máa ní èmi ni? Èmi ló dé nítorí ọ̀rọ̀ òṣèlú? Èmi ló dé nítorí ká máa sọ wípé èmi ni mo wà níwájú? Èmi ló dé tó jẹ́ pé ìwọ jù mí, èmi ò jù ọ́ lẹ̀ ń bá kiri? Ẹbí ẹ̀yin bàbá wa náà lẹ́ni àgbà kan kì í ṣòro bí èwe. Àsìkò yìí ìrẹ́pọ̀ òun náà la nílò láàrin yín. Ẹ má ṣe bí àwọn bàbá wa tàná. Bàbá wa Ọọ̀ni Okùn Adésújú-Adé àti bàbá wa Lámídì Ọláyíwọlá Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé. Ẹ má ṣe báwọn méjèèjì ṣe tí wọ́n kọ ẹ̀yìn síra wọn, tí wọ́n sì kọ ẹ̀yìn ọmọ Yorùbá náà síra wọn títí tí wọ́n fi wọ káà ilẹ̀ sùn. Èmi ló dé ẹ̀yin bàbá yìí. A fi Elédùmarè bẹ̀ yín, a fi àwọn alálẹ̀ bẹ̀ yín. Ẹ ṣe àtúnṣe, ẹ fàgbàfẹ́ nìkan. Àìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ káyé ogun. Bẹ́ẹ̀ bá ilé fàgbàfẹ́ nìkan láàrin ẹ̀yin méjèèjì tẹ́ ẹ kọ̀yìn síra yín, Elédùmarè ó jẹ́ kẹ́ ẹ pẹ́ lórí ìtẹ́ àwọn baba yín. Tẹ́ ẹ bá wá pẹ́pẹ́pẹ́pẹ́ lórí ìtẹ́ àwọn baba yín, ṣénu họ́wùhọ́ yìí náà iná sì ni àwa ọmọ yín láàsì wà ká kọ̀yìn síra wa. Ẹ wo orí social media ni, ẹ wo bí àwọn ọmọ Yorùbá ṣe wà ní ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ rí bí àwọn ọ̀dọ́ ṣe wá kọ̀yìn síra wọn. Ẹ rí bí àwọn ọ̀dọ́ nítorí tiyín tí àwọn ọ̀dọ́ wá di tí wọ́n di team Ọ̀yọ́ versus team Ilé Ifẹ̀. Ìjọ yẹ kó rí bẹ́ẹ̀. Àgbàlagbà kan kì í ṣòro bí èwe. Tó bá yẹ pé lóòótọ́ ẹ nífẹ̀ẹ́ àwọn alálẹ̀, tó jẹ́ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ìran Yorùbá, tó jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ kí ọmọ Hóòtù ó ṣègbé, tó jẹ́ pé kí ìlọsíwájú ó lè bá ọmọ Yorùbá lẹ fi wá sórí àpèrè yìí, ẹ tètè bá ní ṣàtúnṣe. Bẹ́ẹ̀ ṣe kọ̀yìn síra yín kò ran ìran Yorùbá lọ́wọ́ o, torí tẹ́ ẹ bá wà nírẹ́pọ̀ tí Aláàfin ikú bàbá yèyé bàbá wa Ọ̀wọ́adé tí ó bá dún họ́mùhọ́mù tó búramúramù ní ààfin, tí bàbá wa Ọ̀nìrìṣà náà bá búramúramù tó ohun yín bá jọ ṣe kan, gbogbo àwọn ọmọ yín pátápátá á dìde tẹ̀lé yín ni. Bó ṣe yẹ kí ilẹ̀ Yorùbá ó ṣe rí nù. Ẹ̀yin ọba wa ńlá méjèèjì, ẹ̀yin bàbá tá a gbẹ́kẹ̀lé, ẹ̀yin bàbá tí ó jẹ́ wípé tá a bá bo ojú ẹ̀yìn ó yẹ ká máa sọ wípé a ní bàbá. Ẹ̀yin lẹ wá ń já wa nítàn mọ́. Ó kù díẹ̀ káàtó. Ẹ̀yin bàbá ẹ dákun nítìrú Elédùmarè. Mo fi àwọn alálẹ̀ bẹ̀ yín, mo fi orí gbogbo ọmọ Yorùbá pátápátá, mo fi orí gbogbo ọmọ ọkọ Hóòtù Òjìbí mo fi bẹ̀ yín. Ẹ tètè ṣàtúnṣe. Ẹ bá ẹ̀kọ́ wọ́rin ejò lẹ́ni ṣekú péjò, torí tọ́ka bá ń lọ níwájú tí sóró tẹ̀lé, tí sèbé tẹ̀lé, tójò lábàbẹ̀ ejò náà bá wá ń bọ̀ ránran lẹ́yìn, ta ló fẹ́ dúró dikú? Ẹ jọ̀ọ́ nítìrí Elédùmarè, mo forí adé bẹ̀ yín, mo fi alálẹ̀ bẹ̀ yín, mo forí gbogbo ọmọ Yorùbá pátápátá mo fi bẹ̀ yín. Ẹ tètè bá ní ṣàtúnṣe kọjọ́ ó tó lọ. Àrọ̀nìdè lórúkọ mi kò yí padà. Orin ọgbọ́n ni mò ń kọ, ìlú ìmọ̀ náà ni mò ń kó gìíbò. Ǹjẹ́ kí tẹrú tọmọ tó máa bá mi jójó olóye nìṣó? Mo rí yín náà o.